Iléyá iléyá o ọmọ Yorùbá iléyá, ilé ti yá ọmọ Yorùbá àtàtà. Àníléyá tá a bá mọ bí à ń rè ó yẹ ká padà sílé. Kí ló fà á? Ẹ máa gbọ́ lórí ètò lónìí bí àwọn Fúlàní àwọn Karambání yìí bí wọ́n ṣe kó màálùú tí wọ́n lọ sílé ìgbìmọ̀ asòfin tí wọ́n lọ béèrè kankan. Kí ni wọ́n lọ béèrè lọ́wọ́ ilé ìgbìmọ̀ asòfin? Ọ̀rọ̀ bá di pàápàá ìtúká, fídíò evidence ẹ̀ ń bẹ. Bẹ́ẹ̀ ni lórí ètò ẹ̀yẹn sáfarabalẹ̀. Lọ̀rọ̀ bá di pàápàá ìtúká nílé ìgbìmọ̀ asòfin. Àwọn asòfin bá sáré jànàjànà. Kódà ó dá mi lójú pé ààrẹ ilé ìgbìmọ̀ asòfin sáré bàtà wọn kàn wọ́n lẹ́yìn ẹsẹ̀. Ẹ sì mọ̀ pàápàá ni gbogbo wọn máa ń wọ̀. Àwí fún yín tẹ́lẹ̀. Àwí fún wọn tó àwọn náà gba ọ̀rọ̀ náà ló délẹ̀ yìí o, àwọn náà gba o. Àwí fún yín. A sì wí fún ni a tó dá ní àgbà àjàkadì ni. Àní ẹ jẹ́ kí Yorùbá ó máa lọ lọ́tọ̀. Àwọn aráàbí yìí ti náwọn làwọn lórílẹ̀-èdè Nàìjíríà, kò sẹ́ni ó bá wọn dùn ún. Àbẹ́yìn ń bá wọn dùn ún rárá o, ìran Yorùbá ò bá wọn fà á rárá. Sáàbàdà láyéláyé àbá wọn fà á. Kí nìdí tá a fi lè bá wọn fà á? Ìwà wọn náà lẹ̀ ń rí yìí. Ìkan ń bẹ́nu wọn Sheikh Gumi. Bó ṣe ń gbowó lọ́wọ́ ajínigbé bẹ́ẹ̀ ní gbà lọ́wọ́ àwọn tí wọ́n jí gbé. Ìjọba Nàìjíríà ò rí mú un. Tí wọ́n bá mú un láàárọ̀ kó tó dalẹ́, wọ́n ti fílẹ̀ wọn ò ní ò lẹ́sùn. Ṣé oògùn ló ń lò àbí tírà àbí àṣàsí àbí àjàfò? Sunday ọmọ Adéyẹmọ Ìgbòho Òòṣà, wọn ò fẹ̀sùn ìjínigbé kàn án, bẹ́ẹ̀ wọn ò ló jalè, bẹ́ẹ̀ kò gbé sùmọ̀mí, kò dìtẹ̀ gbàjọba. Síbẹ̀ ìjọba ń gbógun tì í. Ó ń tó wọ́n lọ ká a mọ́lé. Ọpẹ́lọpẹ́ alálẹ̀, ọpẹ́lọpẹ́ Ọlọ́run, ọpẹ́lọpẹ́ orí ìyá òun bàbá ẹ̀. Wọn ò bá ti fẹ̀mí ọmọ Adéyẹmọ ṣòfò. Wọn ò fìgbà kan kó bọ lọ lé àwọn èèyàn yìí rí lóru. Bádéjọ ń bẹ̀ ọ̀gá àwọn Miyetti Allah. Wọ́n mú un láìpẹ́ yìí. Ẹ̀sùn 3 tí wọ́n fi kàn án lọ́wọ́lọ́wọ́ tá à ń sọ̀rọ̀ yìí, wọ́n ti jóyé wa pé kò jẹ̀bi ẹ̀sùn kankan. Ìjọba tó fẹ̀sùn kàn án, ìjọba náà ló lóun ò ṣẹjọ́ mọ́. A ní ẹ fọmọ Adéyẹmọ lẹ̀kọ́ padà sílùú bàbá ẹ̀. Ẹ kọ̀ láìṣẹ̀ láìrò, ẹ lọ tì í mọ́lé. Àwọn ọmọ Fúlàní rìn, wọ́n yan fanda. Òun mo ṣe sọ fún yín pé a wí fún yín ẹ gbà. Wọn ò tí ì kó màálùú wọlé o, wọn ò tí ì nà yín ṣẹ̀ǹdá o, ẹ ti ń pariwo. Ẹ̀yin èèyàn wa nínú ilé, ẹ máa rí kutuku wò láìpẹ́. Ẹ máa fi fídíò ẹ̀ hàn yín, àmọ́ ẹ jẹ́ n kọ́kọ́ ka àwọn nǹkan kan sí yín létí. Wípé the cow are not citizens of Nigeria. Why? Kí ló dé? Ọmọ Nàìjíríà náà léwúrẹ́ ní màálùú, àbí ta ló sọ? Àpábí òní. Mo rò pé ńgbà tí bàbá rí ṣẹ̀ǹdà àwọn Fúlàní oníwo gàgàrà ni bàbá bá fèrè fẹ́ aláyé mújà. Yẹ̀yẹ̀yẹ̀yẹ̀ slum senator Ailero. Ẹ máa rí gbogbo ẹ̀ nínú fídíò tí máa fi hàn yín láìpẹ́. Ẹ̀yin ẹ farabalẹ̀. Ẹ wá jẹ́ ń gbọ́ nǹkan pé ẹ wá kọ́kọ́ gbọ́ bó ṣe ṣẹlẹ̀, torí mo fẹ́ bẹ́ẹ̀ ṣe ń gbọ́. Ẹ máa bá wa ṣíà ẹ̀, ẹ bá wa kọ́mẹ̀ntì, ẹ jẹ́ wọ̀ gbòòrò ayé lọ pé Yorùbá nation ni ẹ fún wa. Àní gbogbo àwọn ètò tá à ń ṣe yìí, ẹ̀yin olólùfẹ́ wa tẹ́ ẹ bá ti ń gbọ́ wa nínú àwọn ètò tí bí nǹkan ṣe ń ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà yìí, ẹ máa bá wa táàgì United Nations. Bẹ́ẹ̀ ni ẹ máa táàgì United Nations, ẹ táàgì EU, gbogbo orílẹ̀ ẹgbẹ́ àwọn ìgbìmọ̀ tó rọ̀ mọ́ ọ̀rọ̀ orílẹ̀-èdè tẹ́ ẹ bá mọ̀ ní kẹ́ ẹ táàgì wọn mọ̀. Bẹ́ẹ̀ ni kẹ́ ẹ ṣí àìsí kí wọ́n ó lè mọ̀ yìí pé kẹ́ ẹ wá máa kọ́mẹ̀ntì pé nǹkan báyìí lẹ́yìn ọmọ Yorùbá fẹ́. Ọmọ Ìgbò tó bá ń wù wá kóun náà máa lo àǹfààní láti béèrè títí ẹ̀. Bẹ́ẹ̀ ni àfọwọ́wọ́wọ́ ni ó mọ̀wọ́ mú mọ̀.
ẹ̀yin tẹ́ ní àlọ́jà ìjà kọ́ o, bàbá wa Débọ̀ Akíntóyè tó ti sọ̀rọ̀ mí o, kìí sọ̀rọ̀ ọjà. A máa tó jókòó báyìí, Yorùbá ń lọ iléyá 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 o, ọmọ Yorùbá ilé tiẹ̀ ti yá. Ohun tó bá fi mí kí màálù máa béèrè ẹ̀tọ́ nílé ìgbìmọ̀ asòfin, ẹ ti mọ̀ pé ẹranko èèyàn làwọn tá à ń bá gbé, tá à ń bá lòlú. Ẹ máa gbọ́ o, ẹ kí gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ mi ó kíyèsí ni pé gbólóhùn àkọ́kọ́ kọ́kọ́ jáde látẹnu sẹ́nítọ̀ àwọn Fúlàní kan wípé ọmọ Nàìjíríà tó bá ti jẹ́ ọmọ Nàìjíríà ó lẹ́tọ̀ọ́ láti rìn síbi tó wù wọ́n. Ìwọ́n ní fúdí èyí kí ilé ìgbìmọ̀ asòfin ó fọwọ́ sí i kí màálù ó rìn síbi tó wù wọ́n. Torí ta ni wọ́n ṣe ń ṣe é? Torí àwa ààrẹ Yorùbá ta aláàfẹ́ màálù mọ́ nílẹ̀ wa ni, tí màálù ń jẹ oko àwọn bàbá wa, tí wọ́n ń doko àwọn bàbá wa, tí wọ́n ń gbáyàwó wa sùn. Then fúdí èyí àwọn èèyàn wá sọ̀rọ̀, ìdí nìyí tí wọ́n fi lọ sílé ìgbìmọ̀ asòfin, tí wọ́n fi lọ ilé ìgbìmọ̀ asòfin pé ó di dandan kí wọ́n fi sínú òfin kí Fúlàní kí màálù rìn wọlé ẹni tó bá wù ú. Àwọn báwo ló ṣe jẹ́ ṣẹgbọ́? Àwọn aráàlú ti bẹ̀rẹ̀ sí ní gbà á. Ìdí nìyí táwọn kan dà fi ń sọ pé ẹ fún wa Yorùbá nation, ẹ jẹ́ a máa lọ. Ẹ jẹ́ n sáré gbé yín débi fídíò kẹ́ ẹ wá wo fídíò yìí. Tẹ́ ẹ bá ti wá wo fídíò yìí tán, mo ti ń padà bọ̀. Ó yá, ẹ bá ń fohùn sí fídíò yìí fún àwọn èèyàn wa nínú ilé kí wọ́n wò ó. Cows are not citizens of Nigeria. So, Mr. President, cows are not citizens of Nigeria. You didn't hear what I said. Senator Aleru, are you arguing with me? No, I said cows are not citizens. The section you are referring to is talking about citizens of Nigeria. Yes. And cows are not citizens of Nigeria. Cows can come in from Niger. They can come in from Chad, anywhere. But cows are not citizens. So, your point of order is noted, but rejected. You want to make contribution on the debate? Go ahead. Yeah. Okay. But I'm against the idea of restricting movement of Nigerians from one state to another. No, that would not happen. Right now, citizens of Nigeria are allowed to move from one state to another to establish business without any hindrance whatsoever. It affects everywhere in Nigeria. Yes. Nobody can restrict pastoralists movement. Citizens of Nigeria, they can move to North Central, Northwest, Northeast, South, and establish their business without they can do so, but not with AK-47. Yeah. No. I'm not talking about criminals. You don't understand. You just noticed something. I'm saying that we are going to a portion that says that brings about restriction. So, and I want to refer that to Senator Sam. He has to delete that part. So let's not deviate from the debate. Let me conclude my contribution. Let me conclude, please. It's a private business. Government has no business going into ranching. Even the cattle route, which Senator Karimi mentioned, used to be the practice when we had 19 northern states. It's one state under northern Nigeria. But then that was the time when we had cattle route beginning from Sokoto up to Lokoja. But now the states have been balkanized into 19 states. Northern Nigeria has been balkanized into 19 states, and each state has control of its land. So you cannot really bring the issue of cattle route for now. It is not applicable at all, because it touches on the territorial integrity of some states. Some states will not allow it. So ranching should be seen as a business, and government has no business going into it. And perhaps when we go to the public hearing, this will become very, very clear. So I rest my case, Mr. President.
ẹ ti rí ẹ ti rí bí ìjà ṣe wáyé láàrin àwọn ilé ìgbìmọ̀ asòfin àtàwọn Fúlàní onímàálùú. ìkàn sọ wípé kí wọ́n jẹ́ kí màálùú máa rìn níbẹ̀ láti rí àwọn kan tí wọ́n sọ pé àwọn onífìlàní yìí gangan pa á àṣé Fúlàní ò nílé. So eléyìí la fi ń sọ fún yín pé ẹ̀yin ọmọ Yorùbá tẹ̀ ń gbọ́ wa lónìí, ẹ máa bá wa share program wa, ẹ máa bá wa kọ́mẹ̀ntì, ẹ jẹ́ kó wọ̀ gbòòrò ayé lọ, ẹ jẹ́ kó dé ọ̀dọ̀ àwọn UN United Nations kí wọ́n ó tètè gba lẹ́tà wa kà, bí wọ́n ṣe ń kà á tí wọ́n ń gbégbésẹ̀ yìí kí wọ́n ó tètè pè wá sájọ ìjókòó àpapọ̀. Ilé ti yá, ilé tó lọ. Títí ìgbà mìíràn tá a máa pàdé, ẹ dákun ẹ bá wa share program wa, ẹ kọ́mẹ̀ntì, ẹ like, ẹ subscribe sí channel wa, ẹ ṣe àdúpẹ́, lágbára lọ́wọ́ Ọlọ́run, ẹ̀yin làwọ́.